ok ṣojú ẹ̀ Hmm. nígbà tí ìyàwó wọn gé adìẹ lórí ok tó fa ẹ̀jẹ̀ yẹn mu tó fa ẹ̀jẹ̀ yẹn mu tán tó fa ẹ̀jẹ̀ yẹn mu ló mi ò ṣojú ẹ̀ mo mọ̀ọ́mọ̀ sọ eléyìí káwọn èèyàn tó bá ń wà balẹ̀ mọ̀ wípé ẹni tó bá lọ ń ṣe ìdájọ́ wèrè kan lórí ọ̀rọ̀ ìbílẹ̀ Adébóyè òbí ṣé gbà tó ń kú tán nìyẹn ni rárá o wọ́n wà lọ́sítà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ gidigidi gangan ìyàwó wọn gé adìẹ ó wá da ẹ̀jẹ̀ ẹ̀ mu. Ọlọ́run palẹ̀ ni tó fẹ́ kéèyàn kú yẹn kúrò nílẹ̀ ẹ jẹ́ má béèrè ìbéèrè yìí kí ló tó pa Gbẹ́ngà Adébóyè gan. ikú ni mo mọ̀ pé àwọn lẹ́yìn ìgbà tí wọ́n kú àwọn ẹbí máa ṣèwádìí irú àìsàn wo ló ṣe wọ́n. àìsàn gbogbo irú àìsàn wo ló ṣe wọ́n àìsàn ikú ò lè pààyàn kó bá mú nǹkan kan dání jàre but gbogbo nǹkan táwọn èèyàn sọ yẹn kọ́ the doctor detect anything of that. Okay. Doctor detect a perforated intestine. Okay. Léyìí tó jẹ́ pé nígbà tí wọ́n ní wọ́n pass out wọ́n wà ní life support wọ́n detect poison lára wọn. Wow. So àwọn èèyàn wá ń sọ ní kíní bí ẹyin typhoid máa perforate fún yẹn poison máa perforate fún yẹn. Ó túmọ̀ sí pé àwọn èèyàn fún wọn nìkan jẹ. Result yẹn ṣe wà lọ́wọ́ ó dàbí pé result yẹn wà lọ́wọ́ má jẹ́ sọ ibi tó wà jàre. Okay. Result yẹn wà lọ́wọ́ èèyàn kan. Tó yẹ pé poison náà rí pé poison náà. Yà wọ́n rí poison lára wọn láìsọ. Ta ló fún nǹkan jẹ gbẹ̀yìn tó fún wọn lóúnjẹ kankan. Mi ìbáwọ̀ gbélé mi ìbẹ́ discuss kó wọn ṣe. Ta lè fúnra sí. Àfúrásì yàn kankan. Jọ ìgbà wo ni church ní dọlọ́pàá? Àwọn ọlọ́pàá ló máa ń ṣe báyìí. Ẹ sọ̀rọ̀ ta lè ní. Àfúrásì yàn kankan. So poison ló pa Gbẹ́ngà Adébóyè. Poison ló pa. At the age of. Ní èjì wọn náà. 40. Ṣé 45 nìyẹn ṣá? Ṣé wọ́n kọ́ pé? Wọ́n kọ́ pé. Ó túbọ̀ pé bàdá Gbẹ́ngà wọ́n ju 45 lọ ń gbà yẹn wọ́n kọ éèjì yẹn pé. Wọ́n kọ éèjì yẹn. Ẹ jẹ́ wá béèrè lè torí bóyá pé ẹ̀fẹ́ sọ̀rọ̀ nípa pa bẹ́ẹ̀ wẹ́. Àwọn yóò tó mọ báyìí pé poison. Ìbẹ́ sọ̀rọ̀ nípa ìtorí mo ti sọ̀rọ̀ jù nípa ẹ̀. Wọ́n detect poison lára wọn. Wọ́n lọ gangan nígbà tí wọ́n kú tán. Náà wọ́n tó kú. Wọ́n mọ̀ pé. Àwọn náà mọ̀ náà wọ́n sọ fún bọ̀dá Fẹ́mi. Òkè wọ́n dẹ̀ sọ̀yàn tó fún wọn yàn tó fún poison wọ́n dárúkọ ẹni. Ṣé ntòlúwa sọ ò ti ṣe báyìí? Ṣé ọmọ yìí ò ti pa mí báyìí? Ọmọ yìí èmi ò wá mọ̀. Wọ́n sọ oníṣẹ́ ọmọ yìí ò ti pa àwọn báyìí kan tó kú. Mo ní wọn àwọn fúnra wọn sọ. Ok ṣojú ẹ̀. Nígbà tí ìyàwó wọn gé adìẹ lórí. Okay. Tó fa ẹ̀jẹ̀ yẹn mu tó fa ẹ̀jẹ̀ yẹn mu tán tó fa ẹ̀jẹ̀ yẹn mu ló mi ò ṣojú ẹ̀. Mo mọ̀ọ́mọ̀ sọ eléyìí káwọn èèyàn tó bá ń wà balẹ̀ mọ̀ wípé ẹni tó bá lọ ń ṣe ìdájọ́ wèrè kan lórí ọ̀rọ̀ ìbílẹ̀ Adébóyè. Òbí ṣé gbà tó ń kú tán nìyẹn ni. Rárá o. Wọ́n wà lọ́sítà. Níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ gidigidi gangan. Ìyàwó wọn gé adìẹ ó wá da ẹ̀jẹ̀ ẹ̀ mu. Okay. Èmi náà mi. Máa fura sẹ́ni kankan. Okay. Mi ì ní fẹ́ kárin jìnnà bẹ́ẹ̀ mọ́. Àbí ṣe ẹ fẹ́ sọ̀rọ̀. Nǹkan tí mò ń dúró dè ṣé abátẹ̀ máa sọ̀rọ̀ nípa ikú wọn. Wọ́n bá mi gbé jáde. Tí wọ́n bá mi gbé jáde máa sọ náà.